àwọn ọmọ Odùduwà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. àwọn ọmọ Odùduwà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. wọ́n ní kí n gbégún ilé kí n borí ìṣà ọjà. wọ́n ní kí n bolúbọ̀bọ̀ ti rí bọ́ bàbá ẹnu. nígbà náà lọ̀rọ̀ mi rojú ló ráyè o. ọmọ Odùduwà ni mí. ọmọ Odùduwà ni mí. ọmọ Odùduwà ni wá. kí ni tá a fẹ́ sọ ń bí lónìí gbogbo ohun tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni o. ọ̀rọ̀ Awíkonko sọ̀rọ̀sọ̀rọ̀ ni agitator fún Odùduwà nation tí gbogbo ayé mọ̀ sí Awíkonko. níbo la Awíkonko wà ó tọkùnrin tó rẹ̀ ẹ̀rá kan mo ló parí sí tálẹ̀sù tánìkà tí ń bẹ nídìí ọ̀rọ̀ Awíkonko. ṣé àwọn bàbá wa tí wọ́n ti dárúkọ t'Awíkonko ta sínú ọ̀rọ̀ sáwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ Awíkonko ni? ọkùnrin wo ní bẹ́ǹdì ọ̀rọ̀ Awíkonko? obìnrin wo ní bẹ́ǹdì ọ̀rọ̀ iná? orí bí ò bá nídìí ẹ̀rọ àwọn obìnrin ò lè jẹ́ kó mọ́lú láéláé. ká tó tẹ̀ wájú ìjẹ́ dókè lọ́nà. àwọn tí wọ́n gbé àtàwọn tí wọ́n pa ẹsẹ̀ kan ṣoṣo tí gbogbo wọn jọ ṣẹ̀ náà nìyẹn. òṣìṣàn wo lẹbi wọn wà báyìí òṣìṣàn wo lẹbi olóyè Sunday Igboho wà. ta ni wọ́n pa tá a mọ̀ ta ló lè ṣàlàyé ẹni tí wọ́n pa fún wa. ṣé fún ọ tó lè fọwọ́ lẹ́rọ. ṣé bí ẹ̀yin náà ti rí àwọn fídíò yẹn ti rí fídíò yẹn wò. ẹ fọkàn balẹ̀ ń fi hàn yín. kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rọ kó. fídíò ìbànújẹ́ ni ní tòótọ́ ṣùgbọ́n ń fi hàn yín ká ẹ lè mọrú òfò àti àdánù tó wọlé tọ̀ wá. Yorùbá ní tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ eléyìí ṣe tèmi ọ̀fọ̀ ńlá wọlé tọ̀ mí. òun náà lọ jẹ́ kí n wọṣọ ọ̀fọ̀ sọ́rùn. ṣé ẹ gbàgbé mo ní májẹ̀mú níkú níyè ni mo bá olóyè Sunday Igboho dá. ojú tọ̀rẹ́ mi ojú òtì mi wọ́n gan lọ lórí aláìní tìjú. olóyè Sunday Igboho we always stand by you. adúró ti ní níjọ́ ogun lè lólóyè Sunday Igboho. káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò àwa ọmọ Oòduà Akọ́láwọlé ọmọ Ìbàdàn ló kọ́ mi. èmi ló ń fẹ́ àbúrò adáde owó rẹ̀ mọ́ dọ̀bálẹ̀ ńlá kí wọ́n ń fẹ́ òye ẹni ìbá kí wọ́n ń nàró ẹ̀bọ̀ra burúkú burúkú òní òpòrò wọn lásọ ńbẹ̀ láti rí sọ́gígùn kó mọ̀ bá gògé aládé. ìfẹ́ òye ẹjígìrì kí ẹgbẹ́ ìfẹ́ ga olórí ayé ń fẹ́ òye o kámúra láti tẹ̀síwájú ọ̀rá ń fẹ́ òǹlé náà Oòduà àgbọ̀n nírin jagun ọ̀kànlénírínwó ìrún mọ́lẹ̀ o ẹgbẹ́ fẹ́ lékè ọ̀tá wa o àní ẹgbẹ́ wa lékè ọ̀tá wa o bí ọba sọ́ta àlè lógun àlè níṣòro gbogbo ibi tá a bá ti ń gbàdúrà wípé kéèdùmarè kó gbà wá lọ́wọ́ ọ̀tá ṣé kò àsọ̀tà níbí àwọn kan jẹ mọ́jèlé àwọn kan gbọ́fà wọn gbọ́ta látọjú oorun wọn sì pariwo sójú ayé wọn sì lọ sí ọ̀run àrèmábọ̀ ṣé àsọ̀tà ni inú ìwé mímọ́ bíbélì níbẹ̀ náà ló ti farahàn tó ní inú mi bàjẹ́ nítorí mo dá ènìyàn bíbélì ń wíbẹ̀ ń bì kan ó ní ìbámọ̀ sí okó mọ́ dá ènìyàn nítorí pé ènìyàn ti burú wá láti inú. arákùnrin tí gbogbo ayé ń pè ní Jambele tí ó jẹ́ olóṣèlú tí òun náà darapọ̀ mọ́ àwọn agitators lórí wípé kí Oòduà nation wípé kó jẹ́ tiwa wípé ìyà tó gẹ́lẹ́ Jambele ti gbọ́ dáadáa tí wọ́n sọ pé òun ló sílẹ̀kùn fáwọn ẹni bíi àwọn DSS tí wọ́n wá sílé olóyè Sunday Igboho Ìmújàsọ́lá Obadami ìyẹn lóru tí wọ́n wá tán lóun ló ṣàṣírí wípé o lè pòórá o lè dológbò o lè bàdàtẹ́gùn o lè dòdò o lè domi. àmọ́ gbogbo ọmọ Yorùbá tí ẹ̀ ń tẹ̀lé àwa ọmọ Yorùbá tí àwa ò fẹ́ kí etí yín ó di sí bọ́rọ̀ tí ń lọ ó sojú mi kòró ìyàtọ̀ ń bẹ nù mo gbọ́ pé o arákùnrin Jambele yìí
òun náà ti bọ́ sórí ẹ̀rọ káàkiri wípé bẹ́ẹ̀ kọ́ o báyìí ni o wọ́n rò pé mi ni o tó sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìbúra káàkiri tí ó ṣe lójú Ògún tí ó ṣe lójú Èṣù tó ṣe lójú Ọbàtálá tó búra tèpètèpè. Jambele ní àwọn afurasí báyìí o lóru àná mọ́jú òní tí Awíkonko tó dàwátì. Nínú fídíò Jambele ó fi kanra ṣépè lóòótọ́ torí pé bóògùn ẹni bá dání lójú àfi gbárí wípé bó bá jẹ́ lóòótọ́ ni kó rí báyìí fún un. Wọ́n ní àmọ́ àtàwíkonko àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo àwọn tí wọ́n ń parọ́ mọ́hun tó bá yẹ kí bẹ́ẹ̀ ni kí àwọn náà dàwátì. Kò pẹ́ kò jìnnà Awíkonko dàwátì o ààrí ṣe Jambele ni. DSS ẹ̀yà àjọ ọlọ́pàá DSS gẹ́gẹ́ bó ti jẹ́ pé ààrẹ lẹ́yìn ó ṣiṣẹ́ fún dandan ṣé ẹ̀yin lẹ́ ń bẹ́ ń di ọ̀rọ̀ Awíkonko tó dàwátì láìsí olùbọnú àtẹ́gùn. ẹ̀yin ọlọ́pàá tẹ̀ ń ṣiṣẹ́ fún ìjọba láti federal títí wá sàlẹ̀ sẹ́yìn ni. àwọn wo ni wọ́n bẹ́ ń di ọ̀rọ̀ Awíkonko ẹ̀ẹ́dá sáwọn báńdíìtì sáwọn Fúlàní darandaran tápẹ̀ báńdíìtì sáwọn ni wọ́n lọ lè jí Awíkonko gbéńlé rẹ̀ láàrin òru mọ́jú. ẹ mọ̀ pé láàrin ọ̀rọ̀ yìí náà wọn bá wò dáadáa ọ̀rọ̀ rìn ń lọ láwọn ará Yorùbá wa tí wọn rárá gbọ́rọ̀ sí. àwọn náà ń dá Ààrẹ Ọ̀nà Kakanfò wa wọ́n ń dá wọn lẹ́bi wípé wọ́n jà fitafita gẹ́gẹ́ bí oyè tí wọ́n fi wọ́n jẹ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò. oríṣiríṣi ntọkùnrin tòbìrín wípé ṣé ìpàdé sí sẹ́mínà ńlọ́kàn tí ààrẹ ó máa ṣe káàkiri tí olóyè Ìgbòho sì wà ní àhámọ́ àwọn Kòtónú títí dòní. àwọn kan ń wí o wọ́n tún ní àbíká fúnra sí Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o n tá à ń gbọ́ ni àwa òwe bá wọn. ó sojú mi kòró bọ̀wé lẹ́ẹ̀kan ó yàtọ̀ sí wọn wípé o tá a láwà fúnra sí ẹ̀yin ọmọ Yorùbá níbo là á bá yàrá ìjà náà níbo là á dẹ́kun ọ̀tẹ̀ kí ló dé tá à ń sáfò tó ọ̀rọ̀ kò sì pẹ́ kò ní jìnnà òótọ́ fojú hàn bó bá yà gbogbo àwọn èèyàn wọn àfẹ́ àsọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ kó rẹ́wọ̀n he sọ̀rọ̀ kí wọ́n jí ọ gbé irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí wọ́n fi àbùrẹ́ òótọ́ ọmọ yìí ń wé o èmi sì mọ̀ wípé báyé báyìí ń jáyé àhán ò lè kàn mú láéláé ó dé òrìṣà ó dáni lójú àpárá ewúrẹ́ òdìjẹ́ àpèwúrẹ́ bẹ́ẹ̀ lápárá àgùntàn òdìjẹ́ àpàgùntàn ẹnu ńlẹ̀sẹ̀ fi ń pèkúrò ojú ọ̀nà àdàbí tó bá ṣe pé mo dárúkọ ẹnìkan wọn àmẹ́yìn ìkàwé lẹ́ ń bẹ́nu ọmọ Yorùbá gan níbo la Awíkonko wà kí ni tó ṣe ẹ̀yìn níparí ọ̀rọ̀ mi lábala yìí lónìí égbìrì ọ̀tẹ̀ bá a ti ń pàkan nìkan rú à ń du kájèkúrú kó tán nínú àwo a tún gbèkúrú jẹ a tún gbowó rẹ̀ a tún gbọ̀n bẹ́ẹ̀ bá a ti ń du kó lè Sunday Igboho kó jàjàbọ́ látàrí àwọn àìsàn kíndìnrín àti ẹ̀dọ̀ èyí tí wọ́n sọ láti ìlú Benin Republic bẹ́ẹ̀ ni wọ́n pariwo Yèyé Dára o Yèyé Dára tó jẹ́ blogger ti Benjamin èyí ń jẹ́rọ̀dọ̀ lórí wípé ó ń sọ̀rọ̀ sáré lẹ́kọ̀ọ́ pẹ́kọ̀ jìnnà Jambele ọ̀rọ̀ rẹ̀ jẹyọ èwo la tún mú gbọ́ báyìí Awíkonko àmọ́ bí ó wà o àmẹ́jẹ́ àwọn òbí ńlé ẹ̀rù ń bẹ̀yìn ẹ̀ lè sọ̀rọ̀ àmọ́ bẹ́ẹ̀ kọ̀ tẹ́ dákẹ́tẹ̀ sọ̀rọ̀ ìbò náà ló ń bọ̀ táwọn olóò ẹ̀ka in 2023 lélẹ̀ tó ń jẹ wọn lógún gangan ọmọ Yorùbá ń kú ọkùnrin ń kú obìnrin ń kú tọmọdé tàgbà ń fayé lẹ̀ lójoojúmọ́ àmọ́ kò dà wọn lórí wa ẹ̀yà àgbálẹ̀ Yorùbá lẹ́yìn lọ́balọ́ba ẹ̀mọ̀ fọ́lẹ́rẹ́ ẹ̀mọ̀ ń wò ta ní ń bẹ nídìí ọ̀rọ̀ Awíkonko lábala yìí àwa ọmọ Oòduà ní Ilé-Ìbú TV táwa ó ti tá àti ní fìkàn péjì fún yín á tún máa mú wá fún yín o bó bá ti ń lọ gbogbo tá a bá tún ti gbọ́ nípa Awíkonko àti olóyè Sunday Igboho àmọ̀ ìjà yín tán àmọ̀ ìjà yín sí bó bá ti ń lọ ìgbàgbọ́ mi ni wípé ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ Yorùbá ò ní gbóná gbogbo ẹ̀yà àgbà Yorùbá àtọmọdé Yorùbá tẹ́ ń bẹ́ ń di ọ̀rọ̀ yìí wípé àwọn ọmọ Yorùbá ọkàn wa ò ní balẹ̀ bẹ́ẹ̀ náà ní ò rí lọ́ọ̀dẹ̀ yín o nítorí wípé gbogbo ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé yóò fi nara rẹ̀ lágbára lọ́lọ́run àmọ́ fẹ́ yìí ṣe lọ lẹ́ẹ̀kan sí akọ́lọ́mọbàdà ló kọ́ mi ìbílọ́fẹ́ àbúrẹ́ adẹ́dẹ́ owó rẹ̀ mọ́ o wọ́n máa sọ fún tọmọdé tàgbà tó ń sọ̀scribe sí Ilé-Ìbú TV tí wọ́n ń kọ́mẹ̀ntì tí wọ́n sì ń láìkì àwọn ètò yìí wípé èrè lójú owó ń rí ó tún dìgbà kan.